Batalha. Quando vamos muito com isso, que não tem sejo. Ai não, olha aí bom. Ọmọ yìí bọ̀ wí. Ẹ máa kà mí lọ́rùn ọgbọ́n bóyá wèrè sì ti sùn náà. Chukwudi. Mo ti ń bọ̀ wá. Wèrè. Bá dáadáa ẹ bọ́ sí jò. Kí ni gbogbo ẹ̀ta tí ìlú ọjọ́ wọ́n lọ sí ìlú. Báyìí láti rẹ̀ tí màá jẹ́ tó bá tún lọ bá ní ilé ìsinsìn kó sí ọ̀. Kí ni gbogbo ẹ̀ta tí mo ní sọ́ọ̀kì síbi kí ni ìdẹ́kùn ìbọ̀. Olùyọ yọjà wo. Hello. Mi lè fọ̀rọ̀ rẹ sí ìwọ náà mọ̀. Torí tó bá fi lè sẹ́ǹdì owó tó kù, ìjẹ́ rẹ ti ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ. Wọ́n wá ní iṣẹ́ babaláwo yìí o. Ní bá tó tó ayé wá iṣẹ́ babaláwo yìí lè ní ọmọ sí. Ó pè mí bàjẹ́. Ọlọ́run. Ọmọ yìí bó. Kí ló ń ṣe? Mo ń bẹ yín jẹ ní. Wọ́n bá mi dé. Ojú àbájẹ. Ọmọdé rí mi rí. Ọmọ yìí mo gbé oúnjẹ kalẹ̀ kí n fi rìsíìfù kọ́ọ̀lù kí n tó parí oṣù tí fẹ́ẹ̀ jẹ oúnjẹ mi tán. Mo ń bẹ yín jẹ. Dìde sókè. Mo gbé oúnjẹ kalẹ̀ kí n fi gba kọ́ọ̀lù lásán kí n tó ṣe tó oṣù tí fẹ́ẹ̀ pa yẹn. Mo ń bẹ yín jẹ ni. Ṣé mo gbé ilé ọlọ́wọ́ pé kọ́ jẹ́? For no sense. Ṣé eléri burúkú rẹ̀ nígbà tó fi bẹ̀rẹ̀ sẹ́yìn ló mọ gbà lọ́ọ̀ rẹ̀ ọ̀rọ̀ owó san ẹ̀wọ̀n á fún ọ jíjẹ ìyẹn fún ọmọ mu láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mo wá gbé oúnjẹ kalẹ̀ kí ibi gba kọ́ọ̀lù ti fẹ́ jẹ tán. Tó bá ti pọ̀ fẹ́ lò mí. Ọ̀pọ̀ ni tó bá pọ̀ kò ti fẹ́ lò mí. Hearing you now. Jump. I'm fine, no. Everything is going well. She really like Yoruba to me, why? The way is just fine. It's saying that good. Oúnjẹ. Èmi máa jẹun. Mo kọ́kọ́ fi àwọn time kan ebo ni mo kọ́kọ́ ń jẹ. Mo ṣá jẹ ebo àwọn orúmọlẹ̀ lónìí. Very well. But later mo go decide to play okay. Came back to normal lifestyle. Nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín náà ni pé mo ti ń kọ́ iṣẹ́ àwọ̀, iṣẹ́ babaláwo. Yo, ṣé rí, I want to time tí màá fẹ́ fi wọ inú ìlú wa báyìí. Kẹ́ mo rí pé ọmọ ológo rainbow ó ti dé. Iṣẹ́ babaláwo ni mo wá ń kọ́. So gbogbo ẹ̀yin tẹ́ ní problem, ìwọ tó ń lọ school tó mọ̀wé, màá fún ẹ ní oògùn sọ yìí. So dáàtì mọ́ mi ẹ́ tí nǹkan náà ṣe wọ́n tí wọ́n ẹsẹ̀ wọn dùn wọ́n yẹn. Mo ní oògùn tí mo lè fún wọn and everything. So that is it. Shut up gbogbo gbẹ́ni ọ̀tẹ́kẹ́. Kí ni ìyàtọ̀ nínú oògùn Yorùbá àti oògùn Ìgbò? The fact is kéèyàn ti tọ́jú àwọn èèyàn kan gbọ́dọ̀. Okay. What I want you to do for me now,
Oni pé kò kàn bá mi máa announce fáwọn èèyàn gbé kẹ́ Chukwudi ó ti di babaláwo ní ilẹ̀ Yorùbá o kí wọ́n máa gbowó lọ́wọ́ wọn kí mi máa bá wọn ṣe òògùn. Exactly. Chill, man. That is it. Trust me, eh? Ikita la chapa gonu dia. Okay. Very good. So, Atakoro to rupo ni gan lo ni ogun. Èmi gan ti ní ogun na. Ma ko ma ṣe ogun fáwọn ará ìlú wa. But èmi ò ní máa fáwọn èèyàn ní ẹbọ. Torí èmi ò lè máa gbé kalẹ̀ kelo mi ló máa jẹ. That is it. But another thing na ma ṣe. Chukwudi sọ kúrò láàrin yìí ṣe bí mi àti ẹ̀rọ àjọjò kó ṣe ọ̀gbọ́n ni àbọ̀ ọ̀dáhùn. Méjèèjì mi ò gbọ́ mi ò jẹ dáhùn. Ọ̀gbọ́ ọ̀sẹ̀ tó dáhùn àbí. Padà kò sí ọ̀rọ̀. A kọ́ àwọn fábí méjì mẹ́ta kan sẹ́yìn. Mo fẹ́ kọ́ kí àwọn fáwọn ọmọ mi. Ifá. Dákun dúró. Ṣé ìtọ́ fún ọ pé gbogbo ìgbà tó bá kí fàfìlà gbọ́dọ̀ sí lórí rẹ̀? Ṣé bó o rí i pé mi gan kò sí fìlà lórí mi? What's this problem báyìí? Ti bó ṣe. Ṣé dandan ni kó o fi sórí ekún mi tẹ́lẹ̀ náà fi sí? Ọ̀ya wèrè ni. Torí pé mi fi fìlà sí orí ekún, nísìnyí wọ́n náà gbé fìlà sí ẹ̀mí ọ̀fẹ́ kẹ́mi rẹ̀ gùn. Sọ́mọ̀ pàgbàlagbà lèmi, ẹ̀mí rẹ̀ ò lè gùn bọ́ ṣe ń ṣe. Kí ni problem yìí báyìí? Mo ti gbé fìlà kalẹ̀. You want to kill me ni? Ṣé fẹ́ gbọ́ mi ni? Dé orí ìwé tó wá kọ ifá sí. What is your problem na? Get fìlà àti mi àti orí ìwé kalẹ̀. What is it? Don't kill me jàre. Sórí lúlù rẹ̀ gẹ́ ti sú mi. Ètì nílùú ọmọ. Àmọ́ tó ọmọ pọ́n fara ni mí. Torí gbogbo nǹkan tí ṣe tọ́wọ́ rẹ èmi nìkan ló yé. Tọ́wọ́ mi ti yọ báwọn. Kí ifá ibi kúkúndùkún nìkan ti bẹ̀rẹ̀. Ifá kúkúndùkú Atakoro ló ní kìkì tí bá fẹ́ mọ lójú. Ọjà bèrè ni. Kí ló mú akẹ́kẹ́kẹ́ lé ìgbọ́ ọ̀fẹ́ kì bá tọ́ lọ́dọ̀ wá rẹ gbogbo gbẹ̀gbẹ̀. Débẹ̀ mi ṣe ní ọmọ kí ló ń kírun. Wọ́n pariwo mi nínú bá. Ẹnà ṣe bí preamble nìyẹn. Mo kò ṣe preamble àti ìdíbi Ifá gangan but introduction to Ifá. Bí ọkọ yìí tó máa wọlé kí Ifá gangan máa wulẹ̀ gbàbí kankan wọlé. Orí yín ti jàdú o. Mo dáná. Èmi lè rí mi dàrú ni àbí tiẹ̀. Ṣé nínú Ifá tí mo kọ́ náà ni o ti rí orí mi dàrú? Dúró. Ní sùúrù, àlẹ́ onítùwé yẹ̀ fún un. Àníṣe ṣé nígbè orí rẹ̀ dà ó tún kọ́ papọ̀ síbi fáyì náà. Anything tẹ́ bá ti sọ kí n máa kọ́ kalẹ̀. Èso pé orí mi ti dàrú jọ yẹn náà. So mo ṣe kọ́ kalẹ̀ gbé. Ìgbà tó o tẹ dáadáa mo fi tọ́ pé ìrẹ́ dàrú kọ ẹ kó tún kọ̀ yún sínú fá mọ́. Èmi náà fẹ́ gbígbà tó jẹ pé orí tí náà ti dàrú. Orí mi dàrú àbí kí ló fẹ́ wí. Fẹ̀kan sọ pé rí mi dàrú. Tí èmi náà wá mọ̀ pé wèrè mo gbà ni mo mọ̀. Sọ pé rí mi dàrú ká wá tún bẹ̀rẹ̀ láàrin ní àtẹ. Ṣé ìjà ìgbóná tó lè lù mí ni gẹ́nẹ́? Ṣé ìwọ ló tẹ̀lé wá lè lù mí ni àbí mi kékeré? Wait, tí o bá kí n ṣe ti àwọn ìlẹ̀kẹ̀tẹ̀ àti everything tẹ́ ní máa kó bí tí fún yín. Sorry. Ọ̀yá. Please, I'm sorry. Mo máa lọ, máa yẹ ìwé nǹkan máa ìbọmọ ẹsẹ̀ kí ló dé báyìí? Mo lè ìbọmọ ẹsẹ̀ sí Ẹgbà mí ẹ̀jẹ̀. ilé gbà ọ́. Ẹgbà mí. Ilé gbà ọ́. Ẹ má gbà mí ni ẹ̀. Ṣé ti wá sí ọmọ sẹ́gbà báyìí ní sẹ́dẹ̀ yẹn wá bá? Ọmọ ẹ̀ sí àgbákò láyé mi. Ìyẹn wá wù ẹ̀ ní mo wù ẹ̀ ní àbí.
ọmọ Igbo Chukwudi ndị wá jàre wọ́n tẹ̀kùn fìlà yín tà ẹ̀wọ́ ìṣẹ́bìtì. nítorí ọ̀rọ̀ fìlà rẹ tó rí pé ní wọ agbára tí mo mú dání ìgbẹ̀yìn. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín. ọdún náà wọ́n wẹ̀ tẹ́nísì náà ni mo wá rí pé gbogbo mo ṣe wọ aṣọ gbogbo ara nǹkan sábà ń ta mí yọ̀yọ̀ ọ̀sẹ̀ àmẹ́tọ́ bá ń ṣe bó ló ṣe ṣe. bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe náà ni ẹ̀jẹ̀ àti àwọn ewé bíi. ewé méjì náà mo ní ogún kó ti kó lọ́sẹ̀. ẹ tó dàbí ewé ẹ̀fọ́ láì. tí o mú wá rí pé kò ní dáa kí èèyàn fi ẹ̀fọ́ sí iṣẹ́ kó má ní ata nínú. so ẹ mọ̀ pé èèyàn tẹ́lẹ̀ bá fẹ́ ṣẹ̀fọ́ náà mo máa ní ata so olójú kí n fata díẹ̀ sí so that ó máa dùn ní ara yín. mọ̀dá náà ọmọ Igbo mo ní kó o bá gún ewé mọ́ ọṣẹ ọ wá sọ pé ewé ẹ̀fọ́ lè ní ní ogún ọ wá mú ata òfin kún. kó lè dùn. tẹ́lẹ̀ ní burúkú ni ọ ní. ẹgbẹ́ fún ọ ní tó bẹ yọ tó bẹ pa mí ni. sẹ́yìn ni mo ní kó máa bàtà sí ni ewé tí mo ní ogún kì í ṣe ewé ẹ̀fọ́. common sense ni mo lò ẹ mọ̀ pé kò ní dákẹ́ lo ẹ̀fọ́ lásán kó má láta even mo fẹ́ fi irú sí gọ́sẹ̀. kò bá yẹ ìrẹ́ ló burú tó kò bá jà fún mi tí kò gbára ní tàbí ní ti kì í mọ bẹ́ẹ̀ ṣe sí ṣé mo ní ọba fata sí fi ọ̀sẹ̀ nìyẹn tí mo fi ọ̀fẹ́. kí ẹ ti máa wò ó mi ò ṣe fata púpọ̀ sí kó má bàa tánú ni o mi ò mọ̀ pé sorry lójú ẹ jù sorry báńkì mi ní ìsílẹ̀ wẹ̀ báńkì mi ní ìsílẹ̀ wẹ̀. ẹ ti jẹ́ kí yẹn o ṣiṣẹ́. báńkì mi ní ìsílẹ̀ wẹ̀. ṣé omi gbóná àbí irú omi wọ. ọ fi omi gbóná wẹ̀ lágbára náà. ó ti kú my god. so ẹ̀sùn ní ẹ̀sùn bí ẹni gbígbọ́ kí ni ó ti kú náà. Atakoro mo ti rà gbọ́dọ̀ ní kí rọ̀ jẹ́. Ẹ̀jẹ̀ tuntun ẹ ti jẹ búrẹ́dì ẹ ti mú mineral ẹ̀sẹ̀ mi. Sí wàhálà. Orúkọ tá a máa sọ omi ní inú dájì ẹni ló máa ń gbẹ. Ó fẹ́ jù ọ́. Very good. Okay, now you still do. Ìgbà tí mo dé tí mo gbìyìn tí mi ò gbọ́ kẹ́jà ni mo ní pé nǹkan tí mo lọ rà rẹ̀ àwọn ewé yẹn àti ọṣẹ ó ti wọ̀ mí. ọmọ Igbo ọ̀ka sìgá sí mi lẹ́nu. no kò kí n ṣe sìgá o practically paper ni ló mú ṣe bí sìgá. ṣé ọdẹ bàbá láyé. ní bàbá. kò ní dáa fún bàbá rẹ. torí ìyẹn ni mi ò lè gbà o mi ò kí n fi bàbá mi ṣeré o ó ti mi. kò ní dáa fún ìyá láyà rẹ. ṣé o ò lè fi bàbá tiẹ̀ ṣeré àmọ́ o lè fi bàbá bíi tèmi báyìí o lè fi ṣeré. sìgá kọjá pé mo hí tiẹ̀ lójú ayé gan ọwọ́ ká sí mi lẹ́nu lójú oorun. ó fẹ́ tójú oorun mú mi ó fẹ́ jẹ́ kébi ògbójú oorun lójú kú. ntọ́lọ́ rà ewé rè.
ọ̀sẹ̀ lónìí ọ̀sẹ̀ 500 ọ̀sẹ̀ 500 lọ́ra súnmọ́ bí jẹ́ wà pẹ́ ọjà fún mi. ok ọjà fún mi. jẹ́ súnmọ́ ọjà fún mi. mo lè kán abọ́ tó ọ̀fẹ́ jẹ́ wà. sọ́mọ pé mo sọ fún ọmọ náà ń yọ owó mi kù tí bá ránṣẹ́ àti ìsọ́bẹ̀ fún ọ sórí láti òní lọ lílo fóònù ìmọ̀ sọ́mọ pé mi mú fún ẹlẹ́ni burúkú rẹ tó bá ṣe pé ní ìlú yín dáa fún ọ ni ṣé ọwà lè ọkà sìgá sèyìn lẹ́nu ọkà sìgá sèyìn lẹ́nu. ókè kò kí ń ṣe owó ló tì í sìgá ló tì í. kò sí ìrọ́wọ́ kankan lákò rẹ̀ sí. àmọ́ ọkà sìgá sèyìn lẹ́nu. jíde máa sọ lónìí máa kúnlẹ̀ kọ̀ọ̀kan káwọ̀ rẹ sókè máa kúnlẹ̀ sínú lẹ́mẹ̀ o. ọ̀nàrẹ́bù ní àyèdè ẹ̀ta kúrò ẹ̀pẹ̀lẹ̀ fún ọjọ́ mẹ́ta ṣé kò sí wàhálà lójú ọ̀nà kò sí wàhálà àtúntẹ̀ fọlọ́ ọ̀nàrẹ́bù ní àyèdè ó ti lójú ọgbó ẹ̀pẹ̀lẹ̀ sí dáadáa rẹ dé ọlọ́run jọ ọ̀rọ̀ báyìí lọ ọ̀gá ìlà wá ọmọ ibo kò sí àṣà àti ṣe kankan nílùú. àṣà àti ṣe wà nínú wa ni àṣà àti ṣe tó wà nínú wa ni wípé ẹni tó bá ní èrù òun ló máa ń gbé nǹkan ẹ̀ so ẹ̀jẹ̀ tí yàn mí jẹ́ ẹ ti ní kí n bá wọn gbé èrù wá ẹ mọ bí tí mo ti gbé wọ̀ so òun ló jẹ́ kí n dé mo lè gbé lóyún lọ́wọ́ pé ẹ̀yin ló ní èrù yẹn. gẹ́gẹ́ bíi pé èmi ni mo rán ṣẹ́ mo fi jíṣẹ́ fún mi sọmọ kó lórí burúkú ni mo rán ṣẹ́ kọ́rọ̀ báyẹn gba ẹrù wá kó mú un wálé ọwá dé ọwá gbé ẹrù rẹ̀ lé mi láyà ṣé o fẹ́ fẹ́ rù pa mí ni. mi ò fẹ́ rù pa yín mọ̀ pé ẹni tó bá ń ní iṣẹ́ lábẹ́rù àlebèrù alákòóbá. ọmọ ibo gba ẹrù lọ́wọ́. mi ò láì pẹ́ ṣe máa yìn mí jẹ o ẹlẹ́rù ni ó gbé nǹkan ẹ̀ ẹgbẹ́ nǹkan yín jẹ rẹ̀ ṣé mo lè máa lọ. sọ fẹ́ máa pariwo ni ṣé o fẹ́ máa pariwo ni tí o bá ń ṣe àìdá yẹn bá pa ìdá ló ṣe ni ọjà òdìdí. jíde. ẹ bẹ jí mi lẹ́ẹ̀jọ́ lọ́wọ́ jẹ̀rẹ̀ every time small thing báyìí ìgbẹ́jú ìgbẹ́mú ni kí ni mo ṣe èyí. ó nígbàgbọ́ pé òun lè yọ ayé lẹ́nu ìwò kọ̀mọ̀ pé mi gan wèrè ni mí ó ní ìyọ ọdún tèmi gan lòún ta tí mo fi ń fa kinní kó tó di pé mo padà wá jòkó ti ṣe àwọn kífá tó pè mí ọyá gbé gbà lọ kọ́ gbé wọlé lọ. ẹ jí mi lẹ́ẹ̀jọ́ lọ́lọ́ ẹ jí mi lẹ́ẹ̀jọ́ lọ́lọ́. kẹ́mi mo jọ ọ́ lọ́ọ́ lọ́la mọ́ wọlé lọ yóò tún sọ mi wọlé lọ. bọ̀dá mi gbọ́dọ̀ yìí tó wọlé lédè kiri tí tẹ ìgbà sọ́dọ̀. sórí kí ọlọ́run kan sànù wa torí bó ṣe wà gbogbo ìjẹ́ gbà á bá dé mi ní sí gbẹ̀ngàn ilé sẹ́yìn lè gba ọlọ́run òpin mọ́ yẹn bó ṣe wà wọn ọlọ́run ló pin mọ́ mi. inú gbó mo ti mú wálé. inú gbó lẹ ti rí báyìí. iṣẹ́ ọlọ́run lèmi sí lára rẹ̀ bó ṣe wà torí bó ṣe ń wò wọ́n wá kọ́sẹ̀ babaláwo. iṣẹ́ babaláwo ni wọ́n kó kù ń kọ́sẹ̀. ọ̀yọ́ jíjẹ ẹlẹ́ bó lọ ṣé gbogbo ẹ̀ ṣe dáadáa lọ́wọ́ lò. ẹ wá wọlé kọ́ ṣe kọ́kọ́ sinmi náà àdúgbò ogun mi sára ó dà ká wá sọ àwọn òbí tó kù. ṣé ẹ rí sẹ́ńgì díẹ̀ mú dé ẹ mú sẹ́ńgì díẹ̀ wálé o.